kábíyèsí ọba wa Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land àti gbogbo àwọn ọba ní ìlú kéréje kéréje àti agbègbè, kí Olúwa kó dá ọwọ́ rẹ̀ pọ̀ pẹ̀lú yín. Bíbélì sọ nínú ìwé orin Dáfídì orí kìíní ẹsẹ̀ 3 níbẹ̀, ó ní ohunkóhun tí ó bá ń ṣe ni yóò máa ṣe déédéé. Mo gbàdúrà níbi gbogbo ìtẹ́ ìjọba yín, ohun gbogbo tí ẹ bá ń ṣe yóò máa ṣe déédéé. Àsọ nípa ti Dáníẹ́lì wípé Dáníẹ́lì borí gbogbo wọn nítorí pé ẹ̀mí títayọ ń bẹ lára rẹ̀. Ẹ̀yin bàbá ní agbọn ìṣàkóso gbogbo ní ilẹ̀ yìí, lórúkọ Jésù ẹ máa tayọ. Agbègbè kọ̀ọ̀kan ẹ máa tayọ. Ìpele tí ẹ ti wà tẹ́lẹ̀ ó yá ẹ kúrò níbẹ̀, ẹ lọ sí ìpele gíga mìíràn. Ìwọ ilẹ̀ Ògbómọ̀ṣọ́, gbọ́ ọ̀rọ̀ Olúwa láti ìlà oòrùn títí dé ìwọ̀ oòrùn, láti gúúsù dé àríwá. Ìwọ ilẹ̀ Ògbómọ̀ṣọ́, ó yá dìde lọ sí ipò rẹ̀. Ipò àwọn aláṣeyọrí lọ sí ipò rẹ̀. Ipò àwọn ológo ìlú lọ sí ipò rẹ̀. Ipò ààrẹ àlè ṣe nínú ìjọba ìpínlẹ̀, ó yá lọ sí ipò rẹ̀. Gbààyè ògo rẹ̀ yóò rí bẹ́ẹ̀, yóò ṣe bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù yóò ṣèdìdí rẹ̀, ààbò Ọlọ́run yóò sì dájú. A ó sì máa yìn Olúwa lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo gbàdúrà gbogbo ẹ̀yin èèyàn wípé bẹ́ẹ̀ ni ọjọ́ rere o. Praise the Lord. Ẹ jẹ́ ká gbàdúrà fún ojú gbogbo ọ̀nà Ògbómọ̀ṣọ́ sí Ìbàdàn àti iná wa ní Olókùnbí. Ẹ jẹ́ ká dìjú ká gbàdúrà. Bàbá ní orúkọ Jésù. Ó jù báyẹn lọ ní orúkọ Jésù. Ní agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ ìtọ́pẹ́ ní àpáta ìgbàláwa. Nítorí wà láàyè tí gbogbo agbára jẹ́ ti yí. A sì gbàgbọ́ pé kò sọ tó lè di iṣẹ́ yín lọ́wọ́. Nítorí ojú ọ̀nà òpópó wa yìí kò sẹ́ni tí ò wúlò fún. Ilé ìjọba sì ní kò sẹ́ni tí ò wúlò fún. Ọlọ́run wa ẹ̀kọ́ pẹ́ wa. A gbàgbọ́ pé ẹ ó dìde. Ẹ ó gbé àwọn tẹ́ ó lódìde. Ẹ sì mú kí wọ́n parí ojú ọ̀nà yìí. Ẹ mú kí wọ́n parí iná orókùn yìí. Olúwa ẹ̀kọ́ pẹ́ wa. Àṣàkọ́ nínú òwe Éfésù 4:7. Ẹlẹ́yìí lè ṣe ju ìdá mẹ́rin, ẹ lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju tí a mẹ́rin lọ. Nítorí náà kébè yín Olúwa, gbogbo ìdíwọ́ lójú ọ̀nà òpópó Ògbómọ̀ṣọ́ sí Ìbàdàn, mo sọ pé wọ́n yá kúrò lójú ọ̀nà. Gbogbo ìgbà ọ̀tá aṣọ ọ̀dà náà ìlágbára. Aṣọ pé àyà yóò pa gbogbo ẹ̀mí àjèjì. Wọ́n fi bẹ̀rù ojú sẹ́kẹ̀ ní kóòtù ọ̀dùn wọn. Ìwọ agbára tó mú jẹ lójú gbogbo yìí. Ìwọ ẹ̀mí ọkùn tó mú jẹ lójú gbogbo yìí. Ìwọ ẹ̀mí tó ń ṣe ìdíwọ́. Lórúkọ Jésù ọ̀yá gba ìdájọ́. Wọ́n ta ní òwòlé lágbára lọ sí òní kọ́kọ́ dì náà. Nítorí náà mo pa aláṣẹ báyìí. Nítorí pé àwọn ènìyàn rẹ tó wà níbí. Mo fi pè mí dàpọ̀ máa gbé wọn. Mo sọ báyìí pé ìwọ ojú ọ̀nà òpópó. Mo kéde sí ọ ọ̀nà Ògbómọ̀ṣọ́ sí Ìbàdàn. Ìwọ ẹ̀mí òkùnkùn níbẹ̀. Lórúkọ Jésù ọ̀yá ìpínlẹ̀ sọ̀rọ̀. Ẹ̀mí òkùnkùn náà ló jẹ́ kí ọmọ kó yẹ. Ẹ̀mí òkùnkùn náà ni ò jẹ́ wọ́n ṣe. Ẹ̀mí òkùnkùn náà ló mú jẹ. Mo pa aláṣẹ báyìí. Lórúkọ Jésù ọ̀yá dáwàtì. Mo pa agbára tó dá ọ̀nà náà dúró. Lórúkọ Jésù ọ̀yá ìpínlẹ̀ sọ̀rọ̀. Gbogbo ìpá òkùnkùn sọ àjẹ́ mèrè. Ẹlẹ́bọ̀ lóògùn aláwọ̀ pa aláwọ̀ sí ẹlẹ́gbẹ̀dàgodo. Onítìrà ilé ìdílé alákàbà. Gbogbo ẹni gbàdébọ̀ ẹni ojú ọ̀run. Ló di ojú ọ̀nà òpópó ìlọ́wọ́. Lórúkọ Jésù ọ̀yá ìpínlẹ̀ sọ̀rọ̀. Olúwa àwọn tó lò wọ́n yà pé wọ́n ṣe. Àwọn tó lò wọ́n jù rẹ̀ wọ́n. Ògo ni fún wa. Ní ti ní àmàlàmàlà. Olúwa kéde sí. Ẹ̀yin ni ìmọ̀lẹ̀ ara yìí. Níbi tí ìmọ̀lẹ̀ bá sì dé òkùnkùn máa fara dà. Afẹ́ kí iná ológun yìí
kó di sísè. Nígbà sọ ni pé bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ kan èyí máa ṣe àṣepẹrẹ. Lẹ́sọ̀ nínú ìwé Éfésù yẹn ẹlẹ́yìí tẹ́ bẹ̀rẹ̀ ṣe rere ẹni ẹ̀ ṣe àṣepẹrẹ. Ìwọ iná mọ̀nàmọ́ná ọlọ́kọ̀ àwọn tó lè kó sára ìlú àtàwọn tó ti ń lò ọ̀yà ẹ̀ parí ẹ̀ lórúkọ Jésù ọ̀yà ẹ̀ parí ẹ̀ a nílò ná tó pé bẹ́ẹ̀ bá dé orílẹ̀-èdè mi bẹ́ẹ̀ bá dé ìlú mi ẹ̀mí náà bẹ̀ tó dáadáa ìwọ ní ọlọ́kọ̀ ọ̀yà parí lórúkọ Jésù ọ̀yà yóò parí ẹ̀ àwọn tó lọ lò ọ̀yà yóò pè wọ́n kiri ọ̀yà ẹ̀ gbàgbà àwọn tó lọ wọ́n tún lò ọ̀yà pè wọ́n kiri ọ̀yà yóò parí ẹ̀ alábẹ́ ọ̀jọba ìlú Ògbómọ̀ṣọ́ máa tẹ̀síwájú ògo ni f'Olúwa adúgbẹ́gbẹ́ ìmọ́lẹ̀ náà tí í ṣe Jésù Kristi yóò máa mọ́lẹ̀ nínú ọkàn wa nígbà tó bá dé àbájọba ògo ni f'Olúwa o Jésù Olúwa wa. À ń tẹ̀síwájú nínú àdúrà. Jẹ́ kí Olúwa kí ó dìde kí a sì fún àwọn ọ̀tá rẹ̀ tútù. Olúwa gbogbo àwọn tó gbógun ti àwọn tó ti ṣe tirẹ̀ ní ìlú yìí ní pàtàkì àwọn darandaran èyí tí wọn kò jẹ́ kí àwọn àgbẹ̀ kórè oko lọ èyí tí wọn kò jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ tó wà nínú ìlú fún àwọn ènìyàn tí wọ́n ń ṣiṣẹ́ ajínigbé àti agbénipa nítorí tí a ti kọ́ pé a ó gbòòdì lọ́wọ́ àwọn alágbára ó sì gba ìgbógun lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù. Ǹjẹ́ Olúwa gbà wá lọ́wọ́ wọn? Akọ́nu Kóríńtà kejì orí ogún ẹsẹ̀ karùndínlógún rẹ̀ ó ní ogun náà kì í ṣe ti yín bí kò ṣe ti Olúwa. Jagunjagun lolúwa ológun sì lórúkọ rẹ̀ dìde kó gbèjà wa yìí. Ó ní ohun ìjà tiwa kì í ṣe ti ara àwa kò sì bẹ́ẹ̀ rárá àti ẹ̀jẹ̀ jìjàkadì ṣùgbọ́n ohun ìjà wa lágbára nínú Olúwa láti wó ibi gíga palẹ̀. Ǹjẹ́ gbogbo ibùba wọn Olúwa wó palẹ̀ gbogbo ibùjókòó wọn Olúwa wó palẹ̀. Ó ní ẹ kóra yín jọ ẹ̀yin èèyàn yìí a ó sì fọ́ yín tútù ẹ sọ̀rọ̀ náà kì yóò dúró ẹ gbèrò náà kì yóò jọ. Bí a bá rí ìkórajọpọ̀ àwọn wọ̀nyí nínú ìlú yìí lágbègbè ìlú yìí Olúwa ẹ fọ́ wọn tútù ẹ gbà wọn lédè ìmọ̀ wọn mọ̀jì ó jọ. Àti kọ wípé Olúwa yóò rán áńgẹ́lì rẹ̀ síwájú rẹ̀ yóò sì gbà ọ́ lọ́wọ́ àwọn ọ̀tá rẹ̀. Ẹ ti sọ wípé ó mọ̀ ṣọ́ ìjáde àti ìwọlé wa pé ò tiẹ̀ nígbà kí a fi ẹsẹ̀ wa gún òkúta. Ààbò tó dájú kò ló ẹ̀ dáàbò wá. Ó ní ó pa á mọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tí ó sinmi lé ọ Olúwa ẹ̀ pa wá mọ́. A gbàgbọ́ pé ó ṣe bẹ́ẹ̀. Ǹjẹ́ a fi gbogbo ẹ̀mí tó ń ru àwọn wọ̀nyí lọ́kàn sókè bú lórúkọ Jésù kan gba ìfibú. Èyí náà la bẹ̀bẹ̀ ẹ gbà wá lọ́wọ́ ogun Fúlàní ní orúkọ Jésù Olúwa wa. Hallelujah. Ẹ jẹ́ kí a tó ìbọn láti gbàdúrà. Ní orúkọ ti Jésù. Ní orúkọ ti Jésù. Ní orúkọ Jésù. Ọba àjíǹde àti ìyè. Alágbára Jákọ́bù ẹni àgbà ọjọ́. Ní ìṣọ̀kan ẹ̀mí ní gbogbo wa péjọ papọ̀ sí iwájú rẹ̀. À ń gba aládùúrà òbí pé kí ẹ̀yin Olúwa wọ́n ti fààyè gbà àwọn ìjà ẹ̀sìn ní ilẹ̀ wa lórúkọ Jésù Olúwa gbà wá. Ọmọ ṣe sí ìjà ẹ̀sìn ní ìlú wa lórúkọ Jésù Olúwa gbà wá. Ọmọ ṣe sí ẹlẹ́yàmẹ̀yà ní ìlú wa lórúkọ Jésù Olúwa gbà wá. Bàbá rí àwọn ẹnikẹ́ni ìdákẹ́dá ìkórajọpọ̀ kíkórajọpọ̀ ní ibikíbi tí ẹ bá ń kórajọpọ̀ láti ṣe èyí Olúwa tú wọn ká. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ Olúwa àkọ́ wípé ó yí ìmọ̀ àwọn adáàrẹ kékeré kó ọwọ́ wọn kò ní mú ìdáwọ́lé wọn ṣẹ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ìdáwọ́lé àwọn ẹni bí kò ní ṣẹ. Ìmọ̀ wọn kò ní dúró. Àwa gbàdúrà ní ìṣọ̀kan ẹ̀mí àti ìgbàgbọ́ kí àlàáfíà Olúwa kó máa jọba. Ní ilẹ̀ wa ní ìlú Ògbómọ̀ṣọ́ àlàáfíà Olúwa kó máa jọba. Ní gbogbo ilé àlàáfíà Olúwa kó máa jọba. Ní gbogbo àdúgbò ní ìlú yìí àlàáfíà Olúwa kó
bàbá wa jẹ́ kí ìṣọ̀kan àti àlàáfíà kó máa jọba. Ẹ ṣé tí ẹ ti gbọ́ wa o. Ògo ni fún orúkọ yín ní orúkọ ti Jésù Kristi ní a gba àdúrà. Praise the Lord. Ẹ jẹ́ kí a gbàdúrà. Àdúrà tí a ó gbà ní ìsìn ni wípé àdúrà fún gbogbo àwọn tí a yàn gẹ́gẹ́ bí aṣáájú ní orílẹ̀-èdè yìí kí wọ́n lè máa ṣe àkóso yìí pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Mímọ́ sì sọ fún wa wípé ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Bí mo bá ti ń gbàdé ẹ jẹ́ kí gbogbo wọn máa ṣàmì dáadáa. Orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Agbóhùnsókè sí wọn Ọlọ́run alààyè láti bá wọn sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n ti yàn gẹ́gẹ́ bí aṣáájú ní orílẹ̀-èdè yìí kí wọ́n lè ní ẹ̀mí ìṣàkóso pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run tòótọ́. Ẹ̀mí ìbẹ̀rù rẹ jẹ́ kó wọnú wa lọ láti mọ̀ wípé ohunkóhun tí èèyàn bá ṣe òun náà ló lérè jù bó jẹ́ rere tàbí búburú. Ṣùgbọ́n a béèrè fún ìmúgbòòrò ọ̀tun àti ìbẹ̀rù Ọlọ́run nínú ọkàn wọn kí wọ́n lè fi ìbẹ̀rù rẹ ṣe ipò tí o fi wọ́n sí kí àṣeyọrí wọn kó sì lè bá a ní ògo. Olúwa ṣe bẹ́ẹ̀. Ògo ni fún orúkọ rẹ. Ògo ni fún orúkọ rẹ. Ògo ni fún orúkọ rẹ. Àdúrà kejì náà ni pé kí Olúwa sọ ọ̀wọ́n gógó orílẹ̀-èdè wa di ọ̀pọ̀. Gbogbo tó wọ́n gógó tó dàbí nǹkan yìí Olúwa sọ di ọ̀pọ̀. Olúwa sọ di ọ̀pọ̀. Bí a ti ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́ fún ọdún nìí bá a ti ń sọ̀kalẹ̀ níbi rálì tí ò ní lórúkọ Jésù ọ̀wọ́n gógó orílẹ̀-èdè wa Olúwa jẹ́ kó di ọ̀pọ̀. Ẹ̀mí àánú jẹ́ kó wọnú àwọn tó ń ṣàkóso kí wọ́n lè máa mọ̀ láti wí pé ó dájú ó sì jẹ́ dandan láti yí ohun gbogbo padà sí ọ̀pọ̀ kí ọ̀rọ̀ ọ̀làáfíà ìfọ̀kànbalẹ̀ ògo ìrọ̀rùn afẹ́kọ́ máa pọ̀ sí ní orílẹ̀-èdè wa. Olúwa ṣe bẹ́ẹ̀. Olùpẹ̀ kò ti gbọ́. Ògo ni fún orúkọ rẹ Jésù Olúwa wa. Praise the Lord. Ilé ká farabalẹ̀ fún àwọn ìfilọ̀ tí a ní fún wa. Reverend Mrs. Adépọ̀jù, ẹ jẹ́ máa bọ̀ níwájú bí your attention is needed ma. À ń wá ọmọ wa kan tó ń jẹ́ Motúnráyọ̀. Àwọn òbí rẹ̀ ti ń wá. Ẹ̀jọ̀ abẹ́kọ̀ ọmọ náà máa bọ̀ wá síwájú níbí kí àwọn òbí rẹ̀ kan lè rí. Bákan náà ọmọ tó ń jẹ́ Rashida tó jẹ́ Kànmí wọ́n ti ń wá òun náà. Àwọn tó bá rí ẹ̀jẹ̀ fi sọwọ́sọwọ́ ọ̀dọ̀ wa bíbá yìí. Lórúkọ Jésù yóò dára fún wa o. Abẹ́fẹ́ àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àsìkò gbogbo àwọn táwọn ní lónìí. Gbogbo wa á kí aleluya ká tó dáa torí pé Ọlọ́run fún wa ní ojú ọjọ́ tó dára. Ọ̀yá o. Orúkọ Jésù á ṣàmọ́dún. Jésù ò bá ti dé á ṣàmọ́dún. Abẹ́ kí o gba bàbá orí adé His Imperial Majesty Ọba Gandhi Afọlábí Ọláoyè ẹ̀tọ́ ti kábíyèsí lẹ́ẹ̀kan o. Àwọn ọlọ́bì elérin àti gbogbo àwọn lọ́ba gbogbo àlá kí ẹ ṣe ẹkú dìde gbogbo àwọn bàbá wọn nínú Olúwa ní Head of Churches àpọ̀nrírì yìí o ẹ̀yin bàbá lórúkọ Jésù ẹ̀ pẹ̀ fún wa eléyìí ò ní já sí mọ́ fún wa àwọn òjíṣẹ́ Ọlọ́run àwa kwaya àwa agbófinró àwa gbogbo wa la kí pátápátá mo wá fẹ́ kí ìjọ Òkèlérè spẹ́ṣíálì tí wọ́n bá yẹ gbà wá lórúkọ Jésù ìjọ yóò ní bàjẹ́ Reverend Dr. Victor Oyèlọ́wọ̀ amọ̀rírì yẹn lórúkọ Jésù ìjọ yìí yọ máa tẹ̀síwájú ẹ ṣé gbogbo èèyàn ọkùnrin obìnrin ọmọdé àgbà lórúkọ Jésù á ṣàmọ́dún. Àgbàdúrà ìparí àti orí ọ̀fẹ́ Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo tí a ti ṣe fún adónìí adúpẹ́ fún ìsìn yìí
adúgbò gbogbo olùkópa ẹ ṣé fún ọ̀rọ̀ yín tẹ́ ẹ rán sí wa adúgbò fún agbára àjíǹde ètí ṣiṣẹ́ lọ nínú ayé wa olúwa fi ògo fún yín olúwa gba ọpẹ́ wa olúwa dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ní ọ̀sẹ̀ yìí ẹ ó bùkún gbogbo wa pẹ̀lú agbára àjíǹde yín agbára àjíǹde yóò mú ìṣẹ́gun wá yóò mú ìdáǹdè wá yóò mú òmìnira wá lórúkọ Jésù olúwa gba ọpẹ́ wa olúwa bí a ṣe túká lọ kúrò níbí lórúkọ Jésù agbára àjíǹde kó máa tẹ̀lé yín lọ gbogbo àdúrà pé kó kọ ọkàn yín ní ìsinmi kí àlàáfíà yín kó pọ̀ kí ẹ dẹni ìbùkún ògo Ọlọ́run kó farahàn láyé yín tọdún yìí kò lè jẹ́ àṣemọ́ gbogbo ẹni tó ló wá ti lò ẹgbẹ́gbẹ́ra tuntun ìbùkún Ọlọ́run kó wà lórí gbogbo wa ní orúkọ Jésù Kristi olúwa àti olùgbàlà wa ní àgbàdúrà kí olúwa kó wà pẹ̀lú yín agbẹ́ Ọlọ́run kó gbé yín ró orí ọ̀fẹ́ Jésù olùgbàlà kó bàbá ní gbogbo wa kí ó máa bá wa gbé láé àti láéláé ẹ fi gbogbo abáyé kí aleluya lábẹ́ta o.
God bless you. God bless you.